Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Mo gbọ́ wáàsí yín kan tẹ́ ṣe, tẹ́ sọ wípé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, nǹkan tó tàbùkù bá ènìyàn tó kéèyàn máa bọ òrìṣà kò sí, ẹ lọ pa ìbọ òrìṣà rẹ. Ọ̀rọ̀ yẹn lágbára o. Èmi náà tó wá dá ọ̀rọ̀ yẹn padà fún yín. Bọ̀tẹ́lẹ̀ tí fẹ́ dá padà fún yín kì í ṣe èmi ló sọ, Al-Qur'an ló sọ o. Ẹ̀yin ọba Mùsùlùmí tẹ́jọ́ mọ́ Yorùbá, nǹkan tó tàbùkù yín tó pé kẹ́ máa kírun fún Ọlọ́run Mẹ́kà nìkan, fún òrìṣà Mẹ́kà nìkan, fún gọ́ọ̀dù Mẹ́kà nìkan, nǹkan tó tàbùkù tó kò sí. Nǹkan tó tàbùkù tó ẹ̀yin ọba Mùsùlùmí tẹ́jẹ́ Yorùbá, wípé kẹ́ máa forí balẹ̀ kẹ́ máa kírun fún Ọlọ́run ìlú àjèjì tí kì í ṣe Ọlọ́run ìlú títí yín kò sí. Kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀, Al-Qur'an ló sọ o. Al-Qur'an chapter 27 verse 91 ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ bá mọ̀wé ẹ lè paste ẹ ní English kẹ́ paste ẹ ní Yorùbá sí comment section kí àwọn àfáà yẹn lè lọ kà torí wọn ò ka Quran. Ìgbà tẹ́yin gbọ́ra yín ṣe rí bọ́ọ̀rọ̀ tẹ́sọ dà torí pé fẹ́ promote ẹ̀sìn ẹ̀ ń bá ẹsẹ̀ lòmíì jẹ́ ṣé ìkan tọ́lọ́ ń kọ́ yín nìyẹn. Ẹ lọ ka Quran, ẹ má bà ẹ̀sìn jẹ́, ẹ má fọwọ́ sí ju ilé bàbá yín. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Dandan ni kẹ́ bá ẹ̀sìn kan jẹ́ ni kẹ́ tó lè gbé tiyín lárugẹ ni. Definitely kò tẹ́ gbé dání kò jọjú ká nípò jọjú ni. O ní ìdàtí bá tẹnìkan jẹ́ kó tó lè tún tiẹ̀ ṣe. Níbo lẹ ti rí àwọn wáàsí rádaràdà tẹ́ ṣe wọ̀nyí? Ìmáàmù Ògbómọ̀ṣọ́. So tẹ́ bá ti gbé Láwàní sórí, tẹ́ bá ti wọ ìwúlò ìmọ̀ mo sọ pé kẹ́ má mọ̀jọ orí, kẹ́ má ní respect. Ṣé o gbàgbé pé Ọọ̀ni of Ifẹ̀ wà ń bẹ̀? Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde wà ń bẹ̀. Aláké Ẹ̀gbá wà níbi àwọn ọba ńláńlá tí kì í ṣẹgbẹ́ yín tó yà yín mọ́gbẹ́. Ẹ̀yin ọba, nǹkan tó tàbùkù ẹ̀yin tó bá tẹ́ ń bọ̀rìṣà wọ̀nyí, nǹkan tó tàbùkù yín ni nǹkan tó tàbùkù tó pé kẹ́ má bọ̀rìṣà kò sí. Ẹ lọ parẹ́. Nǹkan tó ti ń ṣe kó tún bí yín. Tó bá yẹ pé Ọlọ́run fẹ́ pa ìbọ̀rìṣà rẹ ni, a ti parẹ́ kán tún bí ẹ̀yin. Ẹ mọ iye àwọn ènìyàn tó ti wá sáyé tó ti wá sí wáàsí ni tó ti wá sí wáàsí tó ti lọ rẹ̀. Tọ́lọ́run ẹ bá ṣúọ̀ fún ẹ, àlá ẹ̀yìn tó bá ṣúọ̀ fún ẹ. Jẹ́ ká fúnra wa lóṣù mẹ́ta. Kí wọ́n rán àlá sí mi láàrin oṣù mẹ́ta, kémi rán èsùn sí ẹ láàrin oṣù mẹ́ta. Káwọ́ kan tó fẹ́ ṣẹlẹ̀. Mo pè yín sí àfiyèsí ní mi wá bá yín jà o. Ẹ má tún sọ bẹ́ẹ̀ mọ́. Go for what you believe. Nǹkan tó gbàgbọ́ kò kan èmi. Nǹkan tí mo gbàgbọ́ kò kan ẹ. Ìjẹ́ ọmọ ènìyàn ṣe pàtàkì. Bíbélì sọ pé nípa ẹ̀sìn wọn la máa fi mọ̀ wọ́n, nípa ìwà wọn la máa fi dá wọn lẹ́jọ́. Ìgbéraga ti pọ̀ jù. Go and calm down, man. Tẹ́ bá fẹ́ ṣe wáàsí, ẹ ṣe wáàsí ìfẹ́. Ẹ ṣe wáàsí tó máa kó àwọn ènìyàn mọ́ra. Ẹ má máa ṣe wáàsí ọ̀rọ̀ àlùfàǹsá. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ń ṣe wáàsí yẹn lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n máa sọ gbàù. Go and calm down, man. Tẹ́ bá jẹ́ àfá ẹ máa ní respect. Àwọn ọba tẹ́ ń bá wí yẹn wọn kì í ṣẹgbẹ́ yín. Ẹ fẹ́ kọ́ wọn nǹkan tó ti ń ṣe kẹ́yìn tó délé ayé, ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ wá kọ́ wọn àbí? Ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ wá kọ́ wọn nǹkan tó kàn. Ìwọ ọba tó bá mọ̀ wípé o fẹ́ máa sin Ọlọ́run Allah tó jẹ́ Ọlọ́run Mẹ́kà àjèjì, go and do you free. Ọlọ́run tó dẹ̀ sọ pé ọba tó dẹ̀ sọ pé òrìṣà ló fẹ́ máa bẹ jẹ́ kó máa bọ òrìṣà. Wetin concern you about their life? Ẹ má tàbùkù bá àwọn ọba wa mọ́. Ẹ má dẹ̀ tàbùkù bá àwọn òrìṣà wa. Ìwọ tó bá mọ̀ pé o gbé Ọlọ́run àjèjì ẹ lórí, lọ máa sin Ọlọ́run àjèjì ẹ, lọ máa forí gúnlẹ̀ fún Ọlọ́run àjèjì ẹ gẹ́gẹ́ bí Al-Qur'an chapter 27 verse 91 ṣe sọ. Ìpè Ọlọ́run Mẹ́kà òun ni Allah. Kì í ṣe mi ló kọ́. Torí ó ṣeéṣe káwọn oníṣẹ̀ṣe má lè dá yín lóhùn torí wọ́n lè má ka Quran débẹ̀, wọ́n lè má mọ Quran. Mi ò dẹ̀ sọ eléyìí láti gbèjà oníṣẹ̀ṣe. Mi ò gbèjà ẹ̀ṣẹ̀ sí.
mo gbèjà òtítọ́. I stand for truth, reality. Ọ̀rọ̀ yẹn kún díẹ̀ káàtó, ẹ lọ sí àtúnṣe. Àgbà tó bá lómi sínú kò kí ń pariwo. Ilé tó bá ti lómi ló máa ń pariwo wórówórówórówóró. Ok? Ayé ò le o. Ẹ jẹ́ ká lọ farabalẹ̀. Ẹ̀yin Mùsùlùmí, ẹ wàásù ìfẹ́, ẹ ṣe wáàsí ìfẹ́. Ẹ̀yin Kristẹni, ẹ ṣe wáàsí ìfẹ́. Ẹ̀yin aláwo, ẹ ṣe wáàsí ìfẹ́. Ẹ stop láti máa bára yín jẹ́ torí pé ẹ fẹ́ promote ọjà títí yín. Ok? Ẹ̀yin ọmọ Yorùbá, tabarẹ́ni tó ń fi ẹ̀sìn kan tàn lọ. Olùgbàdé ayé finally. Ẹni ọmọ tó bá fọwọ́ sí júwe lé bàbá, ìyà ló máa ń jẹbọ. Odò tó bá ti gbàgbé orísun máa ń gbẹ dànù ni. Anybody máa fi àṣà àti ìṣe ìlú ìbílẹ̀ ṣeré o. Òrìṣà làwọn bàbá wa ń bọ. Òrìṣà la máa bọ kú gbèrègede. Ọlọ́run tó dá ayé àti ọ̀run nìkan ló máa ra ẹ̀, kò sẹ́ni tó mọ Ọlọ́run. Òrìṣà làwa ń bọ nílẹ̀ Yorùbá, adé wa máa bọ òrìṣà wa lọ ni. Ẹ má jẹ́ kí anybody kó fi wá sí òfò kan kó fi confuse yín o. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Àfà Lèmọ́mù Ògbómọ̀ṣọ́, ẹ lọ sí àtúnṣe. Ẹ sì wá sí àlàáfíà. Ẹ má ba ẹ̀ṣẹ̀ ṣe jẹ́ mọ́. Ẹ má dẹ̀ sọ̀rọ̀ sí àwọn bàbá anyhow mọ́. Torí ẹ ò lókè mí lẹ́yìn ọ̀run o. Yorùbá ni gbogbo wa o. Àwọn ní ìdàtí máa bára wa jà o. So mo tún repeat lẹ́ẹ̀kan sí tí Allah yẹn bá dẹ̀ confirm fún ẹ tó jẹ́ pé lóòótọ́ dá ẹ lójú wípé Ọlọ́run tó dá ayé ni tí kìí sọ Ọlọ́run Mẹ́kà nìkan gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ. Rán Allah yẹn sí mi láàrin oṣù 3 kémi rán èsùn sí ẹ láàrin oṣù 3 káwọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Dẹ́dẹ́ mẹ́ràwé ayé ò gbá kólékólé o. Ìfẹ́ làkọjá òfin.